ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ mo fẹ́ sọ nípa pé mi ò tí so dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yẹn. Báwọn èèyàn ṣe sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tó, báwọn ìbọ̀rọ̀ yẹn ṣe ń ṣe tó, mi ò tí so dá sí. Mi ì so dá sí. Ṣùgbọ́n mi ò tí ṣetán àti dá sí rẹpẹtẹ náà. But mo ní àmọ̀ràn kékeré kan tí mo fẹ́ gba Imam Tọ́lá. Kódà tani mo ní aago Imam Tọ́lá ni bá pè wọ́n lórí aago ni. Mi bá bá wọn sọ lórí aago. Online mi ní aago wọn ni. Mo dẹ̀ wò pé ààyè yìí náà ló máa ń dùn pass message. Tí yóò tún máa ní àkọsílẹ̀ pé ọ̀kan lọmọ náà sọ báyìí nígbà báyìí. Tí a bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, yóò kìkì ọlá máa gbọ́n tó ṣẹlẹ̀ nílùú yín báyìí. Tí a bá nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, ẹ rí wípé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ti di controversy débi pé ó ti dá ọ̀tá lẹ̀ púpọ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Bàbá àtọmọ ti ń kọjú ìjà síra wọn. Àwọn jọmọ ti ń kọjú ìjà síra wọn. Ọba àti mọ́ọ̀mù wọn ò nífẹ̀ẹ́ ara wọn. Ọ̀rọ̀ l'Ògbómọ̀ṣọ́ wa ti di wípé ara òrokùn ara òrò adìyẹ. Ṣùgbọ́n tí a bá wá wò kí ló bí sábàbí ọ̀rọ̀ tó fi fẹjú tó yìí. Now, látìgbà tí Imam Ogbomoso Sheikh al-Islam Yunus Tọ́lá, nígbà tí wọ́n ti jẹ ìmáàmù ni wàhálà ti bẹ̀rẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Látara wípé àwọn kan sọ pé ọmọlé kan ni o, ọkùnrin ṣe ọmọlé kan o, ọmọlé kan ni kì í ṣe ọmọlé kan o. Ṣé mọ̀ pé ìdálù níṣèlú, eégún ló ń gbowó òde nílùú ibòmíì. Tá bá ní ká wo ọ̀rọ̀ nǹkan tí wọ́n ń pè lọ́rọ̀ ẹ̀sìn, oyè ìmáàmù, kò jẹ́ kó lọ mọ́ pé ìlú kan, agboolé kan ló yẹ kó máa foyè ọmọ oyè ìmáàmù lẹ̀. Ṣùgbọ́n bó bá jásí pé báyìí náà ṣe ń ṣe ń lu wa ìwọ bòmíì ni, bí ìlú wọn ṣe gbà nìyẹn pé agboolé kan ló gbọ́dọ̀ jẹ́ láwọn àsìkò kan. Bí àwọn ìlú kan náà ṣe gbà pé ọba ló gbọ́dọ̀ tún yan ìmáàmù, ìlú kan náà gbà bẹ́ẹ̀. Ló yẹ pé tọ́ba bá ti kú, wọn ò gbọ́dọ̀ yan ìmáàmù ọ̀tí tó bá jọba míì. Ìdálù níṣèlú tó wáyé pé bọ́yẹ́ ń ṣe nílùú oníkálùkù nìyẹn, kò sí ohun tó burú jù mẹ́ kíyàn tẹ̀lé ìlànà ìlú yẹn, tó yọ Ọlọ́run náà fààyè bẹ́ẹ̀ lẹ́ pé àtiwullah wa àtiwur rasul wa ulul amri minkum. Ọlọ́run náà fààyè bẹ́ẹ̀ lẹ́ pé ẹ tẹ̀lé mi Ọlọ́run o, wa àtiwur rasul, ẹ tẹ̀lé ànábì Muhammad wa ulul amri minkum. Ń táwọn aláṣẹ yìí náà bá ní kẹ́ ẹ ṣe, ẹ gbọ́dọ̀ tẹ̀lé o. So that ìgbà tí ìlú ti fààyè gbà bẹ́ẹ̀, ló jásí pé nígbà tí ọ̀rọ̀ ìmáàmù ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, wọ́n ní àwọn aráalé ìmáàmù àbí àwọn aráalé wọn mẹ́ẹ̀ kí n dárúkọ, wọ́n sọ wípé kò ṣe ọmọlé wa ni o. Wàhálà yìí wá dé débi pé nígbà tọ́ba tuntun náà máa dé, ọba wa Gandhi ìlú Ògbómọ̀ṣọ́, kọ́lọ́ bá mi ṣe dáadáa fún wọn, kọ́lọ́ jẹ́ kí wọ́n pẹ́ lórí ìtẹ́ náà. Ó padà di wípé ọ̀rọ̀ yìí ni ọba dé bá. Lágbà tó bá wá ti jẹ ọba, àìmọye ọ̀rọ̀ lè ṣẹlẹ̀ láàfin tó ti yanjú o, ṣùgbọ́n eléyìí ló dá pé ohun tó gbajúmọ̀ jù. Ayílára family á dá fún yín. Ọ̀rọ̀ yìí ló gbajúmọ̀ jù tó bá kọ́kọ́ tó di pé ó kó ọba síta. Ṣé wá rí bọ́rọ̀ yẹn wá ṣe le tó, ihun tó wá fẹ́ padà wá mú mi dá sọ̀rọ̀ yẹn, òun ni mo wá padà wá rí wípé ìgbìyànjú àwọn bàbá wa tí a mọ̀ sí rọ́bítà nílẹ̀ Yorùbá, tí wọ́n dìde pé àwọn fẹ́ paná ọ̀rọ̀ yìí,
tí wọ́n wá yan àwọn olórí àwọn ìgbìmọ̀ pé kí wọ́n lọ sílùú Ògbómọ̀ṣọ́. Gbogbo àsìkò tó lọ sílùú Ògbómọ̀ṣọ́ yìí èmi ń palẹ̀ mọ́ múra lọ́wọ́. Mo dẹ̀ wòye báyìí mo fẹ́ wo bí ọ̀rọ̀ náà fẹ́ já sí. Nígbà tí mo wá ti rí ibi tí ọ̀rọ̀ náà já sí ń sìn, mo wá rí pé ó nẹ́tọ̀ káwa náà dá sọ̀rọ̀ náà. Àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ẹ̀yin bàbá wa tí ẹ lọ sílùú Ògbómọ̀ṣọ́, ọba tó ní ẹ̀san yóò bá wa san yín lẹ́san dáadáa. Imam Pataki Zakaria, you are welcome. Gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ lọ látorí bàbá wa wàkílù ilẹ̀ Yorùbá, èyí tí àwọn rọ́bítà ní kí wọ́n darí ìgbìmọ̀ náà lọ sílùú Ògbómọ̀ṣọ́. Bàbá wa Sheikh Muhammad Taofik Akeugba Gold, bàbá wa mufti ilẹ̀ Yorùbá, àti gbogbo àwọn mọ́yàn tí wọ́n lọ sílùú Ògbómọ̀ṣọ́ láti lé pé wọ́n fẹ́ lọ yanjú ọ̀rọ̀ náà. Akin ọba tó ní yín yóò san yín lẹ́san dáadáa. Ọba tó ní yín á kí yín yóò dẹ̀ wà pẹ̀lú yín. Àmọ́ mo rí kinní kan wípé mo padà rí wípé àwọn rọ́bítà ti padà pé àwọn ò dá sọ̀rọ̀ náà mọ́. Ọ̀rọ̀ yẹn wá bà mí inú jẹ́ pé ihun tó fi lè mọ àwọn rọ́bítà nípa àwọn ò dá sọ̀rọ̀ yìí mọ́, ta ló kù tó fẹ́ yanjú ọ̀rọ̀ yìí? Ta ló kù tó fẹ́ yanjú ọ̀rọ̀ yìí? Kàkà kéwé àgbọ́n dẹ̀dẹ̀ ìṣe ló ń le sí lójoojúmọ́ nílùú Ògbómọ̀ṣọ́ láàárín ọba àti ìmáàmù. Mo wá rí wípé bọ́rọ̀ ìṣe rí èèyàn tọ́lọ́hún lè lò tó lè yanjú ẹ̀, èèyàn tọ́lọ́hún lè lò tó lè yanjú ẹ̀ fúnra rẹ̀, òun náà ni Imam Tọ́lẹ́à. Mo ní àmọ́ tí fẹ́ gba Imam Tọ́lẹ́à Yunus. Ọ̀rọ̀ èmi ọ̀kan lọ́mọ ó kọjá kan sọ fún Imam Tọ́lẹ́à pé èèyàn kan sọ̀rọ̀ tó ń ta ló kọ́ bèrè pé ta ló ń sọ̀rọ̀. Torí pé Imam Tọ́lẹ́à máa ń sọ gbogbo ìgbà, ọba tó ní pé oníkálùkù máa rìnrìn àjò ẹ̀ bó ṣe wùn bó ṣe tọ́, bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ní kálùkù ṣe máa rìnrìn àjò ẹ̀. Ṣùgbọ́n Imam Tọ́lẹ́à tá à ń wí ọdún 8 lájọ fi wọ yúnífọ́ọ̀mù kan náà ní Sùlẹ̀ Abíọ́lá. Ọdún 8 lájọ fi wọ yúnífọ́ọ̀mù kan náà ní Sùlẹ̀ Abíọ́lá. Bọ́dẹ̀ yẹ pé Ọlọ́run máa ní kíyàn kan ní kíláàsì ó lè má dọ́gba o, ṣùgbọ́n ọdún 8 lájọ fi wọ. Tó dẹ̀ nígbà tá a jọ wà ń lé kéwì kékeré, alhamdulilayi pé bí ọdún 2 sí 3 ṣì wà láàrin èmi àti wọn tọ́lọ́run ní káwá fi ṣe àbísí ní àwọn gbà náà. Bí ọdún 2 ó ṣì wà láàrin èmi àti wọn, yes, 2 sí 3 ó ṣì wà láàrin tí bá mú dáadáa. Ṣùgbọ́n ìyẹn kọ́ la fẹ́ lò. Ẹni tí mo lè pẹ̀lú aago tí bá máa go ẹni kí máa bá sọ̀rọ̀ tọrọ pé Imam Tọ́lẹ́à, àmọ́ tí mo fẹ́ gbà yín ẹ̀yin lè ṣiṣẹ́ lé lórí. Ẹ̀yin lè ṣiṣẹ́ lé lórí. Ṣùgbọ́n lọ́hùn ò ní kí n náà go wọn lọ́wọ́. Kí ni mo fẹ́ lò fún mo pé Imam Tọ́lẹ́à ló yanjú ọ̀rọ̀ yìí ni wípé àkọ́kọ́ Imam Tọ́lẹ́à ìdálù níṣèlú. Ìdálù òun níṣèlú nílùú Ògbómọ̀ṣọ́ kí Imam Tọ́lẹ́à tó jẹ ìmáàmù ló ti jẹ́ sí pé pálàsì ọba ni wọ́n ti máa lọ ń wé láwà ní ìmáàmù. Ọba ló ń fi ìmáàmù jẹ lẹ́yìn ìgbà táwọn ìdílé tí ó bá tọ́ sí bá ti yan ẹni tí wọ́n fẹ́ fi joyè. Ibi tí wọ́n ti máa lọ padà lọ wé láwà níyẹn inú pálàsì ọba níjọ́ tí wọ́n ti dá ìlú Ògbómọ̀ṣọ́ sílẹ̀. Nígbà tó dẹ̀ dórí ti ìmáàmù náà, Ọlọ́run ò ní kó yàtọ̀. Inú pálàsì náà tó padà lọ wé láwà níyẹn. Ṣé ti rí tóòtọ́ ọ̀rọ̀ bá dẹja bára wa sọ o. Àmọ́ pé àwa mùsùlùmí fúnra ara wa nífẹ̀ẹ́ ara wa. Àmọ́ yẹn. Àdọ̀pẹ́ àwa mùsùlùmí fúnra ara wa, àmọ́ pé a máa ń dá wàhálà sílẹ̀ láàárín ara wa. Bẹ́ẹ̀ ta ṣe tá bá ti rẹ́ni tó ń ṣẹlẹ̀ sìn wa, a kì í fẹ́ rí gẹ́gẹ́ bí olórí, gẹ́gẹ́ bí aṣíwájú. Mo dẹ̀ fẹ́ kẹ́ lọ́mọ kíní kan dájú pé àwọn nǹkan kan wà dájú pé kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹni tọ́lọ́run bá hùn ló máa fi ṣaṣíwájú ń bẹ̀. Ipe Ọlọ́run fi ọba Gandhi ṣe olórí, ó fi jọba nílùú Ògbómọ̀ṣọ́, kò ń ṣe mùsùlùmí, kò sí nínú ẹ̀ṣẹ̀.
kò sí nínú ẹ̀ṣẹ̀ ká sọ pé torí pé ọba yẹn ò kì í ṣe mùsùlùmí o dandan o a lè tẹ̀lé ọba tó ní wá ní àtiwùlá wa àtiwù rọ̀ṣùl wa ulul amri minkum ọba tó ní wá ní ẹ tẹ̀lé ọlọ́run o ẹ tẹ̀lé ànábì o ẹ wá tẹ̀lé àṣẹ àwọn olórí yín inú olórí tí ọlọ́run kádàrá nílùú Ògbómọ̀ṣọ́ lọ́ba Ghandi wà. ọjọ́ tí ìmáàmù wá fẹ́ jọba tí ìmáàmù fẹ́ jẹ ìmáàmù inú ààfin ọba Ghandi tàná ni wọ́n ti lọ wé láwà ní bàbá ìmáàmù náà ti lọ wé láwà ní bàbá ìmáàmù ìmáàmù wá jẹ ìmáàmù ní abẹ́ ọba Ghandi nílùú Ògbómọ̀ṣọ́ àtọba Ghandi tàná àtọba Ghandi tèní ìkan náà ni wọ́n torí pé ipò ọba lọba máa ń dé bí ìmáàmù náà ṣe ń dépò ìmáàmù ipò ọba lọba máa ń dé. Ọlọ́run wá kádàrá pé míṣkílà wá ṣẹlẹ̀ láàárín àwọn ọmọ agboolé Ayélára tèmi ò ní fẹ́ tọwọ́ bọ̀ àárín yẹn kàn títí kàn mí pẹ̀lú òdìlé onídìílé kò sí ìdílé tí wọn kì í ní míṣkílà kò sí ìdílé tí gbọ́mi sí omi òtó kì í ṣẹlẹ̀ ṣùgbọ́n tí gbọ́mi tí omi òtó bá ti wá ń ṣẹlẹ̀ nínú ìdílé tó ti wá àfẹ́ẹ̀tì ìlú la gbọ́dọ̀ parí a gbọ́dọ̀ mọ bọ́rọ̀ ìlú ṣe máa nísinmi a gbọ́dọ̀ mọ bọ́rọ̀ ìlú ṣe máa nísinmi torí pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ yẹn tá bá ní kò kàn wá ó lè padà kọ ẹni tó máa kàn wá tá bá ní kò kàn wá mi ìṣe ọmọ Ògbómọ̀ṣọ́ mi ìṣe ọmọ kìnìkan but ó lè padà kọ ẹni tó máa kàn wá ní fámìlì á ní ẹbí nílùú Ògbómọ̀ṣọ́ pápá jùlọ wọ́n ti wá lọ so mọ́rọ̀ ẹ̀sìn àwọn kan ti so mọ́rọ̀ ẹ̀sìn wípé irọ́ ẹni tí ò ń ṣe mùsùlùmí ó fẹ́ yọ ìmáàmù nígbà táwọn àna kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn akọ́kọ́ inú ẹni tí ò ń ṣe mùsùlùmí ò gbọ́dọ̀ yọ ìmáàmù ibo ló ti ń bọ̀ anna judola Islam ọmọ ogun Islam làwa lórí mídíà yìí àwágun ò ní gbà ṣùgbọ́n gbàtà bá padà wá farabalẹ̀ àwa rí wípé ihun tá à ń gbọ́ yàtọ̀ sí ihun tó ń ṣẹlẹ̀ torí propaganda pọ̀ lórí social media kí a rí òótọ́ ọ̀rọ̀ ká dáwọ́ bò ká wá máa wá pọ́ǹpù irọ́ sí gbòòrò ó wà lórí social media ìwọ tó bá ní ò mọ̀ pé irọ́ wà lórí social media àìpé òní làákàyè nìyẹn kí wọ́n rí òótọ́ ọ̀rọ̀ báyìí kán dáwọ́ bò kán wá máa pọ́ǹpù irọ́ sórí social media ó pọ̀ náà tọ́rọ̀ bá ti wá rí bó ṣe rí yẹn tó dìde pé ọba ti dúró nípò ọba dẹ̀ ń dúró pé ọ̀rọ̀ ẹbí yín ni ẹ lọ yanjú ẹ̀ tẹ́ bá yanjú ẹ̀ máa gbé bọ̀ láàfin lèmi tó máa dájọ́ látara eléyìí ibi tí mistake ti wá ṣẹlẹ̀ tí Imam Tọ́líà ti gba èṣù láàyè Imam Tọ́líà má bínú ṣe mọ̀ pé táwa bá pọ́n yín lé Imam Tọ́líà ẹ̀bùn ní fún yín kí wá máa pọ́n yín lé torí pé jọ́tajọ́ bẹ̀rẹ̀ oníkálùkù mọ́ bóyá tó lábẹ́òkúta o tó mo rí Imam ṣe fáàrí pé Abẹ́òkúta lọ́lọ́run ti kẹ́ wọn kò sí rọ́ńbẹ́ Abẹ́òkúta tọ́lọ́run bá kẹ́ Imam lábẹ́òkúta nílùú Abẹ́òkúta tí gbowó àjọ lògbà lábẹ́òkúta yẹn gbogbo wa mọ̀ pé Ọlọ́run ṣàánú àwọn kan ju àwọn kan lọ ṣùgbọ́n ọ̀rọ̀ tán nìyẹn. now ṣé wá rí kíní kan tí mo wá fẹ́ pé Imam sí àkíyèsí ẹ̀ ni wípé Imam ẹ má bínú o ẹ má bì tẹ́lẹ̀ tí mò ń ṣe yìí mo kàn fi ń ṣe ṣáríhùn pé ká kàn fi pọ́nra wa lé ni ẹ̀yin náà mọ̀ o ẹ mọ̀ mí dáadáa níjọ́ tájọ wà ń lé kéwú o torí àwọn kan wà nínú àwọn kábínẹ̀tì Ìmámù tí wọ́n ń jáde pé àwọn kan bá Ìmámù sọ̀rọ̀ bá kan wọ́n ń pè Ìmámù Tọ́líà bá kan Ìmámù máa nẹ́ni tó máa tẹ̀ fún gbà mí o Ìmámù ẹ jẹ́ kó mọ̀ pé ọba tẹ rí yẹn bọ́ bá ṣe tó yan tí ọba bá ní bàbá ọba ò ní dàgbà títí kó tó bàbá ọba láyé torí mo rí ọ̀rọ̀ kan táwọn kan sọ pé àwọn kan wọ́n ń pè ní Tọ́líà wọ́n ń lò ó fún Ànábì Muhammad ó là ń lò fún Ànábì Muhammad ó là ń lò fún Ànábì Muhammad ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ mo fẹ́ tọwọ́ bọ̀ torí pé bàbá wa Wàkílù lẹ Yorùbá bàbá Wàkílù ò kéré nu ayé o Ṣéhù Ṣúgà Wàkílù lẹ Yorùbá ní o iná ò fọ́kọ̀lẹ̀ Imam Wàkílù yẹ Yorùbá kò kéré nu ayé o tí bàbá Wàkílù bá wá ń bá Ìmáàmù sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí àbúrò kò sí ìsìn tó burú jù ń bẹ torí pé àti rán mu gángan ṣẹ̀yìn èkánná o
bàbá ìmáàmù ẹ jẹ́ kí wọ́n mọ bí wàkílù ṣe tó nínú ayé ńjọ́ tẹ́ wà lábẹ́òkúta ẹ jẹ́ kí wọ́n kọ́ mọ bí wàkílù ṣe tó nínú ayé yín. Wàkílù ní mùsùlùmí ilẹ̀ Yorùbá ṣé òṣùdá òkèrè nínú ayé. Àmọ́ kíní kan tí mo kàn fẹ́ lò ní pé Ìmáàmù Tọ́lá ẹ̀yin lẹ máa ṣe ń tó pọ̀ jù nínú iṣẹ́ tálàáfíà máa jọba tó ní mo ti rí pé ẹ ti ń pèpè àlàáfíà lórí mímbàrí mo yẹ ń sọ eléyìí o. Ọ̀nà tẹ́ máa wá gbà pèpè àlàáfíà tálàáfíà máa jọba mo fẹ́ sọ yìí o Ìmáàmù Tọ́lá. Tẹ́lẹ̀ gbogbo tẹ́yìn ṣe lórí mímbàrí tẹ́yìn sọ pé ìmáàmù ọba wa ọmọdé ni wá tẹmọdé bá jẹ̀kọ àdáríjì kíní gbogbo yẹn inú iṣẹ́ tẹ́ máa ṣe nìyẹn o. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa wàkílù sọ pé ẹ gbọ́dọ̀ máa ṣe wútúbà kẹ́ máa fi rọ ọba iṣẹ́ yín nìyẹn lóòótọ́ o ṣùgbọ́n inú tẹ́ máa ṣe ni pé ẹ jẹ́ kó yé àwọn èṣù ọ̀dàrà mẹ́ẹ̀kì lè ṣe ọ̀dàrà torí ìyẹn ti wà ó ti nágbára jù. Àwọn abánitọ́ràn tí a dá lórí mídíà àwọn apọ́nikọjá ẹni àwọn tó yẹ pé wọ́n máa ń báyàn wá ọ̀ràn ni wọn ò ní báyàn tán ọ̀ràn lórí mídíà torí pé ihun tó yẹ kọ̀rọ̀ yẹn padà wá kẹjú mọ́ ìmáàmù lọ́wọ́ ni wípé ọjọ́ tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ láàrin ìmáàmù àti kábíyèsí kò sí ohun tó pọ̀ jù láàrin ìmáàmù àti kábíyèsí kó tètè yanjú ọ̀rọ̀ yẹn àmọ́ ọ̀rọ̀ tó bá ti di pé ẹ ti ń gbéra yín lọ ilé ẹjọ́ àkọ́kọ́ ohun tí ó kọ́kọ́ mú ọ̀rọ̀ yẹn kẹjú ni pé ihun tó bá fi lè mú wípé ọmọdé ń gbé àgbàlagbà lọ ilé ẹjọ́ ẹ mẹ́ẹ̀ka parọ́ o alájà àyàn ọláyàndá tó bá fi di pé ọmọdé ń gbé àgbàlagbà lọ ilé ẹjọ́ àgbàlagbà náà máa dúró wípé ókè o ihun tó gbé lọ ilé ẹjọ́ yẹn mo fẹ́ mú tó fẹ́ bá bọ̀ bẹ̀. Ìmáàmù Tọ́lá ẹ rí pé kábíyèsí tún sọ ọ̀rọ̀ kan nígbà tí àwọn bàbá wa lọ síbẹ̀ pé ọ̀rọ̀ yóò lè ẹni kó kọ́kọ́ lọ ilé ẹjọ́ kó lọ gbé ẹjọ́ tó gbé lọ ilé ẹjọ́ kò ń lé ẹjọ́. Ìmáàmù Tọ́lá ẹ má bínú o ṣé ní gbogbo ohun tó gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ gbé ọba lọ ilé ẹjọ́ wọn ò nífẹ̀ẹ́ yín. Ẹ má bínú o Ìmáàmù Tọ́lá ẹ mọ̀ kí tí bá máa ṣèṣe kòwé ọ̀kan lọ́mọ tí bá ní mo sọ náà nìyẹn ẹ mú ẹdì ẹran bí rẹ̀ kọ́ Sákírù sọ̀rọ̀ wa kò jẹ kò sóńtọ̀ lábẹ́ sọmọ yìí mọ́ àfi tí wọ́n máa pọ́nlé lókù mi ò ní oníbẹ̀rù onítìjú ni mo ní ṣùgbọ́n máa pọ́n àyè yín lé máa pọ́n ipò tẹ́ ẹ wà lé máa pọ́n àyè tẹ́ ẹ wà lé máa pọ́n ìmọ̀lé lára yín Ìmáàmù Tọ́lá àmọ́ pé ọ̀kan lọ́mọ sọ ọ̀rọ̀ ẹ lọ mú ẹ̀dẹ́ kò sóńtọ̀ lábẹ́ sọmọ yìí mọ́ gbogbo ẹni mo fi sọ ọ̀kan lọ́mọ sọ̀rọ̀ ya kò jẹ kò sónítọ̀hún ẹni tí bá ta àpọ́nlé fún tí bá ta àyè fún kó mọ̀ wípé mo ti jú Ọlọ́run lára òun ni. Ìmáàmù Tọ́lá ẹni tó ní kẹ́ gbé ọba lọ ilé ẹjọ́ ọ̀tá yín ni òun ló sọ̀rọ̀ yìí di ohun tó dààmú yín lọ́wọ́ yìí that's number one problem bí tí wà lákọ́ dé nìyẹn gbogbo ẹni tó ní pé kẹ́ gbé ọba lọ ilé ẹjọ́ ọ̀tá yín ni wàláì tàláì bọ́rọ̀ ìbá máa yanjú tí mo dẹ̀ pó lè yanjú ìmáàmù náà ló máa ṣàtúnṣe ẹ̀yin náà lè máa ṣàtúnṣe ìmáàmù o Ọlọ́run dẹ̀ bàbá yín yanjú ẹ̀ Ọlọ́run wá wọlá báyìí bẹ Ọlọ́run nílùú Mọ́kà kọ́lọ́run fi àlàáfíà sílùú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá yín fi àlàáfíà síbẹ̀ Ọlọ́run fi àlàáfíà síbẹ̀ tó gbé mọ̀ pé ìmáàmù náà lè sùn kó rọrùn bí ìlú ẹ̀ ṣe rí yẹn kí inú wọn máa dùn inú ìmáàmù náà dẹ̀ dùn pé ó yẹ pàtàkì tó wọn jẹ ìmáàmù ní ìlú Ògbómọ̀ṣọ́ wà nísinmi ìyẹn jẹ́ àkọ́kọ́ ìmáàmù ibi tí àṣìṣe ti kọ́kọ́ wáyé nìyẹn ẹlẹ́ẹ̀kejì bàbá ìmáàmù Ọlọ́run wá fẹ́ lu àwọn rọ́bítà àwọn bàbá wa láti paná ọ̀rọ̀ náà ẹ mọ̀ gbìyànjú tẹ́ ẹ ṣe kó tó di pé àwọn rọ́bítà dé ìlú Ògbómọ̀ṣọ́ ẹ mọ̀ gbìyànjú tẹ́ ẹ ṣe àwọn rọ́bítà wá sílùú Ògbómọ̀ṣọ́ bàbá ìmáàmù lẹ́yìn ìgbà táwọn rọ́bítà wá sílùú Ògbómọ̀ṣọ́ ṣé tí gbogbo àwọn tó ń jáde tó ń ṣe fídíò against bàbá àwọn ìmáàmù yẹn gbogbo àwọn tó jáde tó ń ṣe fídíò against
bàbá àwọn rọ́bìtà yẹn gbogbo wọn pátá bàbá Imam Ogbomoso ọ̀tá yín ni wọ́n tọ́mọ́tà sọ bẹ́ẹ̀ ní ọ̀kan lọ́mọ ló sọ bẹ́ẹ̀ kó wé ló sọ bẹ́ẹ̀ nìsánù ló là máa yìí ló sọ bẹ́ẹ̀ gbogbo àwọn tó ṣe fídíò tí wọ́n takò àwọn bàbá yẹn tọ́nà bàbá yẹn ò ṣe é da àwọn bàbá yẹn ò sọ da alábòsí náà bàbá yẹn gbogbo àwọn tó ṣe bàbá Imam wọn nífẹ̀ẹ́ yín wọ́n ń bẹ lọ́hùn kọ́ta yín ṣubú ni bàbá Imam wọ́n ń bẹ lọ́hùn kọ́ta yín ṣubú ni torí wípé irun táwọn bàbá yẹn wá ṣe nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin náà mọ̀ wípé àtúnṣe kí Ọlọ́run máa yọ yín nípò ọlá Ọlọ́run dẹ̀ ní yọ yín nípò ọlá bàbá Imam bọ́lọ́run ò ṣe ní yọ yín nípò ọlá làwọn bàbá yẹn wá ṣe but àwọn tó jáde tó ń ṣe fídíò yẹn wọn ò nífẹ̀ẹ́ yín ṣé wá rí mi ibi tí ó yẹ kẹ́yìn ti wá ṣe àtúnṣe ni wípé ó yẹ kẹ́yìn ti jáde kẹ́yìn appreciate àwọn bàbá yẹn kẹ́ wá rí àwọn bàbá yẹn wípé kẹ́yìn wá rí àwọn bàbá yẹn wípé gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi o tó wá pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ mi o ẹ fi àwọn bàbá yìí lẹ́ẹ̀kan bá wa yanjú kálàáfíà àjọba nílẹ̀ Yorùbá kálàáfíà àjọba nílùú Ògbómọ̀ṣọ́ bàbá Imam ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ sáré appreciate àwọn bàbá yẹn ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ sáré appreciate àwọn bàbá yẹn jùúdà àwọn bàbá yẹn ìgbìyànjú àwọn bàbá yẹn pọ̀ kọjá bó ṣe ń rán àwọn láyé lórí social media yẹn ìgbìyànjú wọn pọ̀ àwọn bàbá oníbàbá àwọn jàǹkàn láàyè wọn gbogbo wọn wá fi ilé wọn lẹ̀ wọ́n fọ̀nà wọn lẹ̀ gbogbo wọn wá darí wá sílùú Ògbómọ̀ṣọ́ nítorí kí nítorí kálàáfíà lè jọba nílùú tiyín tí wọn sùn tí wọn wo tí wọn fi ilé lẹ̀ wọ́n forí ibùsùn wọn lẹ̀ wọ́n wá dẹni tó wá lọ ń sùn hòtẹ́ẹ̀lì nítorí kálàáfíà lè jọba lóyún láì ń gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni wọ́n tún náwó ni wọ́n náà láàfíà pẹ̀lú gbogbo táwọn bàbá yẹn wá ṣe yẹn àwọn kan wá bọ́ta wọ́n wá ń useless àwọn bàbá yẹn bàbá Imam ẹ̀yin náà wá dá kí ó yẹ kẹ́ jáde ó yẹ kẹ́ appreciate àwọn bàbá yẹn ó yẹ kẹ́ appreciate àwọn bàbá Imam ó dẹ̀ kẹ́ sọ fún àwọn agbọ̀rọ̀dún wípé òótọ́ wọ́n nífẹ̀ẹ́ yín lóòótọ́ o àmọ́ lórí eléyìí òkú wọn fi yín lẹ̀ kọ́lọ́mọ́ làáfíà wá sínú ìlú yín bàbá Imam yẹ kẹ́ ṣe wọ́n látàmú ní nọ́mbà yín bá pè yín bàbá Imam wàláì mi bá pè yín wàláì bá pè yín débi wípé àwọn kan tí wá ń jáde wọ́n wá ń bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa sọ̀rọ̀ sí wàkílù ilẹ̀ Yorùbá tẹ́ẹ̀dẹ̀ mọ́ bí tí àti wàkílù ilẹ̀ Yorùbá ti jọ ń bá bọ̀ gbogbo wa ìlà mọ́ bí wàkílù ṣe tó ń lé wa lábẹ́òkúta wa tẹ́ mọ̀ wípé ńjọ́ tí Ọlọ́run kádàrá pé wọ́n pè yín pé kẹ́ máa bọ̀ wálé kẹ́ fẹ́ wá jẹ ìmáàmù yìí kọ́kọ́ fi lo ẹnìkan ju wàkílù yìí lọ ọjọ́ tó wá ń wé yín láwà ní ìwàkílù tún fi lélẹ̀ fọ́nà lé wá jókòó tì yín àti bàbá wa Kídírì Mustapha wọ́n wá jókòó tì yín irú wàkílù yẹn nìkan wá jáde pé wàkílù kò gbẹnu ẹ kó máa bá tọ́lé á sọ̀rọ̀ bí àbúrò ẹ sọ Ìmámù ó yẹ kẹ́ júwe bàbá wàkílù fún wọn o ó yẹ kẹ́ júwe bàbá wàkílù fún wọn o wàláhì kẹ́ júwe wàkílù fún wọn torí pé bàbá wàkílù tẹ́ rí yẹn ẹ̀yin náà mọ̀ pa tí wọ́n kó lórí ipò yẹn jọ́tẹ́ kọ́ fẹ́ débẹ̀ dé pé àwọn kan ti sọ wàkílù di ọ̀tá nítorí tiyín okay èèyàn kan ní ó ní Imam I've been appreciate them tó alhamdulillah mi inú tèmi rò pé yẹ kó ṣẹlẹ̀ nìyẹn ó wá já sí pé bí mo ṣe rò yẹn tí bá kí bàbá Imam ti ṣe lóòótọ́ o á já sí pé bí mo ṣe ronú bàbá Imam náà ronú bẹ́ẹ̀ àmọ́ nǹkan tí mo fẹ́ bàbá Imam fi kún ni wípé bàbá Imam ẹ wá fi kún wípé gbogbo àwọn tí wọ́n ń fẹ́ máa gba ọ̀rọ̀ yín sódì jù lórí mídíà bàbá Imam ẹni kan fọ̀rọ̀ yín lẹ́fọ̀ Ọlọ́run kọ́ ló bá yín yanjú ọ̀rọ̀ yín kọ́ ló bá yín yanjú ọ̀rọ̀ yín a ní ìdàláfíà nílùú Ògbómọ̀ṣọ́ a ní ìdàláfíà nílùú Ògbómọ̀ṣọ́ bàbá Imam ẹ̀yin lẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe wútúbà tẹ́ ń sọ̀rọ̀ torí mo ti pé wá sí wútúbà yín sìn ó ti di pé ẹ ti ń pèpè lọ síbi ìsìláà àtúnṣe dáadáa ẹ wá máa wá túnṣe wá sí fún àwọn alágbọ̀rọ̀ ọdún náà pé ìwọ̀nba ni kán bá yín dá sọ̀rọ̀ ìlú yín mọ́ kọ́ lọ rán ìlú wọn. nídìí eléyìí bàbá Imam Ọlọ́run tó ti fi yín sípò kò ní mú yín kò ń bẹ́ o àbùkù tó tó pé wọ́n yọ Imam òsì tí bá wò bẹ́ẹ̀ lọ́n kírú ẹ̀ ṣẹlẹ̀ sí yín bàbá Imam kò ní ṣẹlẹ̀ sí yín lágbọ́rọ̀ Ọlọ́run
àmọ́ bó bá ṣe lè hùn kó rí bí ò ṣe ní rí bẹ́ẹ̀ ọwọ́ yín ló wà bàbá ìmáàmù ọwọ́ yín ló wà o ẹ gbìyànjú láti pé ẹ so ìfẹ́ papọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ bàbá ìmáàmù ẹ mọ̀ pé ohun Ọlọ́run ló pè yín sípò àgbàlagbà kò sí pé ọjọ́ orí ló débẹ̀ ọjọ́ orí kọ́ ló débẹ̀ fún ara Ọlọ́run ló ní pé kẹ́hìn náà wà lè dá sọ̀rọ̀ àgbàlagbà bí yàn bá ti wá léhùn kíyàn ṣe ń dépò àgbà tó kò lè ná ọjọ́ orí àwọn àgbàlagbà lọ́wọ́ ìyàn ò lè ní ọjọ́ orí àwọn àgbàlagbà ìyàn lè wà nípò àwọn àgbàlagbà àmọ́ kò lè ná ọjọ́ orí àwọn àgbàlagbà ẹ má jẹ́ kí wọ́n tíyìn débi kí wọ́n máa mú yín lọ kọlu àwọn tí wọ́n jẹ́ onítìjú yín àwọn aláàánú yín àwọn olóore yín àwọn olóore yín mo rí ọmọbìnrin kan náà tó wà lórí tó ń sọ̀rọ̀ lórí rédíò kan pé bàbá ìmáàmù èèyàn kan ó sọ̀rọ̀ bàbá ìmáàmù pé ìmáàmù lábúrò rẹ̀ ṣé ìwọ tó mọ̀ bó ṣe ń bọ́kọ ẹ sọ̀rọ̀ nílé tó máa dá sọ̀rọ̀ àwọn àfà ìwọ tẹ́ pé o ní làákà ìbọn ṣe ń dá sọ̀rọ̀ òun dá sọ̀rọ̀ àwọn ya in fact kí màá jẹ́ pé ká kàn wó pé ká máa fi àwọn nǹkan kan lẹ̀ fún nǹkan kan kí nǹkan kan máa lọ ni ṣé obìnrin kan máa wá dá sọ̀rọ̀ ẹ̀sìn obìnrin tí ó pé ìwọ gan tí ò rí ilé ẹ̀ tò but odindi ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn mo kó lórí yẹn tó ń di ilé bàbá ìmáàmù ọba tó ní yóò ní dà lóru mọ́ yín lọ́wọ́ o lágbọ́dọ̀ Ọlọ́run ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá wa tó Ọlọ́run bá wa tó Ọlọ́run bá wa tó lágbọ́dọ̀ Ọlọ́run gbogbo tó ń jẹ́ pé ẹtú láwàní lórí ìmáàmù kò ní ṣẹlẹ̀ sí yín torí pé wọ́n máa ń wí láwàní wọ́n máa fi tú ẹnu náà máa fi tú bàbá ìmáàmù Yunus tọ́lẹ̀ àní tó bá fẹ́ wéwé láwàní fún yẹn máa ń fọwọ́ wé ni ọjọ́ tó bá máa tú lórí yẹn ló máa fi tú wọn ní wúlẹ̀ máa tún tú mọ́ gbogbo tó máa di pé ẹ tú láwàní lórí ìmáàmù kò ní ṣẹlẹ̀ sí bàbá ìmáàmù lágbọ́rọ̀ Ọlọ́run gbogbo bọ́lọ̀ yóò ṣe yanjú Ọlọ́run ó bá wa fún nínú ìdáyà gbogbo bó ṣe máa yanjú pẹ̀lú gòlọ́dọ̀ Ọlọ́run á túbọ̀ bá wa torí ìlú Ògbómọ̀ṣọ́ ó ti ń dàrú ọ̀rẹ́ di kọ́lọ́n bá wa tó ni Ọlọ́run bá wa tó ṣé wá ní gbogbo yín bàbá wa náà gbogbo yín bàbá wa tí ẹ jẹ́ rọ́bítà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ẹ jẹ́ ń sọ tọrọ fún bàbá wa gbogbo yín bàbá wa yìí o tó tọrọ bá dé ẹja sórí mídíà ni mo wà mo ní access ọ̀pọ̀lọpọ̀ yín bàbá yẹn tó yẹ kí n bá yín sọ ilé tí mo fẹ́ bá yín sọ lẹ́yìn yìí ṣùgbọ́n mi máa sọ gbangba torí ẹ̀yin lẹ kọ́ wa ní kéwú ẹ̀yin bàbá wa tẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ ní ẹ̀ ṣe mọ́ ṣé ẹ̀rọ dàlágẹ̀ tó bẹ̀rẹ̀ ni má bínú ẹ̀sà gbogbo yín bàbá mo béèrè o gbogbo yín bàbá tẹ tó pé ẹ̀ ṣe mọ́ ṣé ẹ̀rọ kẹ tó bẹ̀rẹ̀ ni àbẹ gbàgbé ọ̀rọ̀ ànábì tẹ kọ́ wa pé káírò lè hàmọ́lé àwa àti mo wò ṣe gbàgbé ọ̀rọ̀ ànábì tẹ sọ wá pé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ ni àfẹ́ tó bá ṣàṣeyọrí ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀yìn bàbá wa tẹ wá ní ẹ̀ ṣe mọ́ yìí ọjọ́ tẹ fẹ́ bẹ̀rẹ̀ ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ mídíà kò sí ohun tó lè sọ lórí mídíà gbogbo ayé kọ́ ló máa gbọ́ ẹ yé gbogbo ayé kọ́ ló máa gbọ́ ẹ yé lórí mídíà gbogbo ayé kọ́ ló máa gbọ́ ẹ yé tó bá ti wá rí pé àwọn kan ò gbọ́ yín yé bọ́ ṣe rí nínú ilé wọn báyé wọ́n ṣe rí wọ́n ti wá fi ń sọ̀rọ̀ ti yín ṣé ó jẹ́ kí irú yẹn wá disturb pé ẹ máa wá dúró níbi iṣẹ́ Ọlọ́run táwọn bí bá ní pé gbogbo tóun pàdé lójú ọ̀nà tí ò tóun lọ́rùn lòun ṣe tó fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run Islam mà ní ṣẹ́kù ẹ̀yin bàbá wa mo fẹ́ kẹ́ ẹ tún èrò yẹn pa ẹ má sọ pé nítorí pé àwọn kan ń sọ̀rọ̀ lórí mídíà wípé ẹ máa dọ́rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ máa dá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀yin bàbá wa yìí Ọlọ́run mà ní dójú tì yín tó bá yọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ kò mà ní orúkọ yóò mà ní parẹ́ lẹ́yìn pé kẹ́ dìde sọ̀rọ̀ ìpadà kẹ́ mọ bọ́rọ̀ ìṣe máa yanjú ẹ fi àwọn tí Ọlọ́run ò ní kí wọ́n ní làákàyè lẹ́ni pé gbogbo tí wọn ò kọjá ogun làwọn wá ń gbèsè tó bá máa jagun kọ́ lọ́ba ara wọn jà nílùú tí wọ́n náà ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ lọ mọ̀ wípé kò sí ọ̀rọ̀ kan tí wọ́n fẹ́ sọ lórí mídíà yìí tó máa fi tẹ́ gbogbo ayé lọ́rùn tí mo sọ yìí lọ́wọ́lọ́wọ́ ń sa nǹkan tó máa jáde fún mi lọ́la àwọn kan máa jáde fún lọ́la ṣùgbọ́n kí ní kan tó fẹ́ kẹ́ lọ mọ̀ ní pé gbogbo tí èèyàn bá fẹ́ ṣe láyé lórí mídíà yìí èèyàn kọ́ máa lọ ṣe ìpalẹ̀mọ́ fún pé ṣé ohun tí mo fẹ́ ṣe yìí ṣé mo fẹ́ ṣe lóòótọ́ ni àbí mo kàn fẹ́ dá sí kí n padà gbogbo tó bá fẹ́ wá ṣe nítorí tọ́ lọ́hùn gbogbo tó bá dé wá bẹ́ẹ̀ ò ní padà àfi tó bá ṣàṣeyọrí lórí ẹ̀ ọ̀tàwà dórí mídíà pé àníṣe kíyàn máa borúkọ àwọn fàáfàá jẹ́ kó máa borúkọ àwọn bàbá wa jẹ́ nínú ẹ̀sìn àwa fẹ́ kọ́ nínú a máa kọ́
ẹ máa dúró ta pàdé lójú ọ̀nà kí ni wọ́n pè wá tán kí ni wọ́n bú wa tán kí ni wọ́n ṣe fún wa tán a rí pé adé ògóńgó ibi tá à ń lọ. nídìí eléyìí bàbá wa ẹ má torí àwọn ọmọ tí wọn ní ẹ̀kọ́ lórí social media kẹ wá torí ẹ̀ pé ẹ ní parí iṣẹ́ Ọlọ́run o gbogbo iṣẹ́ Ọlọ́run ò kì í rọrùn o gbogbo tó bá pè ní iṣẹ́ Ọlọ́run ò kì í rọrùn o èèyàn máa rí ohun tí ò tẹ́ lọ́rùn bẹ́ẹ̀ o àfi tó máa ṣiṣẹ́ Ọlọ́run ló kù àfi tó máa ṣe pé Ọlọ́run ló máa san lẹ́san ló kù tó bá pé lóòótọ́ Ọlọ́run ló máa sọ̀yàn lẹ́san yẹn ò ní sá o èèyàn máa dúró síbẹ̀ ní o ò ní bẹ̀rẹ̀ iṣẹ́ Ọlọ́run kó wá bẹ̀rẹ̀ sí ní gbẹ̀yìn níbẹ̀rẹ̀ o èébú nìyàn máa ń bẹ̀rẹ̀ èébú nìyàn máa ń gbà níbẹ̀rẹ̀ iṣẹ́ Ọlọ́run o ọ̀tá náà bí bẹ̀rẹ̀ tó kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ Ọlọ́run wọ́n kọ́ pè ní nǹkan tí ò tẹ́ lọ́rùn o kí ló bí tábà lákàyà Muhammad kí ló bí gbogbo ẹni tó bá ní òun fẹ́ gba iṣẹ́ Ọlọ́run kò sí bó ṣe máa bẹ̀rẹ̀ tí wọn ò ní kọ́kọ́ bú ẹ tí o bá dúró tì nígbẹ̀yìn náà padà wá yín ẹ̀ ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ má wò ló Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ẹ fi àwọn ọmọ tí wọn ò nẹ́kọ̀ọ́ lẹ̀ ẹ lè rágbàlagbà míì náà kó máa ṣe lágbáńláńgbá ẹ má béèrè pé kí ló bá dàgbà ó bóyá ṣe èrè dàgbà nìyẹn torí pé èèyàn dàgbà ó ń ṣe bí aṣièrè àgbàlagbà aṣièrè yẹn ò bá lágbàlagbà ó ti ń ṣièrè bọ̀ láti kékeré tẹ́bálàgbàlagbà kan tó bá ń ṣièrè tó bá ń fún yín lésì tí ò tẹ́yìn lọ́rùn ẹ kà á kún pé bóyá ń ṣièrè bọ̀ kékeré ó dẹ̀ máa ṣièrè kú ni ìdí eléyìí ẹ̀yin bàbá wa yìí ẹ mójútó ṣẹ́tọ́ Ọlọ́run rán yín o lára Ògbómọ̀ṣọ́ o ẹ mójútó o Ọlọ́run ò ní dalẹ́ àtọ̀nà wa rú o Ọlọ́run dalẹ́ àtọ̀nà wa rú o ṣẹ́dí gbogbo ẹni tó bá ní pé ogun lòun wá jà ń gbèsè ayé òun ẹ fílẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ ẹ lọ bèrè bọ́ ṣe ń lo ayé wọn bọ̀ kékeré bọ́ ṣe ń lo ayé wọn bọ̀ kékeré bẹ́ẹ̀ ló bá wọn dàgbà bọ̀ṣẹ́ tọ́lọ́run bá rán ẹ̀yin ní kẹ́yìn mójútó ohun kẹ́yìn jẹ́ Ọlọ́run ò ní pa yín gbogbo ẹ̀yin bàbá yìí Ọlọ́run á bá san yín lẹ́san dáadáa bàbá Akéwùgbà Gold ẹ má wo ohun tí wọ́n ń sọ ń pa yín ẹ má rí ohun tí wọ́n ń sọ ń pa yín gbogbo ohun tí wọ́n ń sọ ń pa yín ẹ dákun omi ẹdìyẹ nì omi ẹyin nì kò ń lẹ̀mọ̀ ẹyin lára ṣó lẹ̀mọ̀ yín lára ni ẹ jẹ́ kó ń pò yín lórúkọ tí tó bá ń wọ̀n ṣé torí Ọlọ́run lẹ́yìn ṣe ń ṣe ẹ má bá ti yín lọ ẹ fi wọ́n lẹ́kọ̀ọ́ máa bú yín gbogbo tí wọ́n bá ti ń torí Ọlọ́run yẹn máa gbé bú ń bẹ̀ ìgbẹ̀yìn ni wọ́n máa padà wá gbẹ̀yìn ẹ má ro ti àwọn àgbàlagbà tí ò ní làákàyè mí o tó gbé àwọn lòmíì ẹ̀rí àgbàlagbà kan tó kàn máa dédé tọ́ kámẹ́rà sójú tó máa wí wóró nípa ọ̀rọ̀ ìlú tí ò kàn tí ò mójútó ìlú tiẹ̀ ṣùgbọ́n Ọlọ́run fún ara ẹ̀ ló máa padà sọ oníkálùkù lẹ́san tó bá ṣe nínú Islam àtẹni tó ń tún ṣe àtẹni tó ń bàjẹ́ gbọ́ alamade wájú Ọlọ́run jọkànjọkàn nídìí eléyìí gbogbo ẹ̀yin bàbá wa ẹ má jẹ́ oṣù yín o bí yẹn ṣe jẹ́ nìyẹn.